mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun níbi gbogbo tẹ́ ti ń wo ìkànnì Awíkonko tẹlifíṣàn fún tòní. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ìròyìn níkànnì yìí lónìí ọjọ́ Ẹtì ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025. Ẹ kú iṣẹ́ látàárọ̀, àdáwọ́lé gbogbo wa ni yóò yọrí sí rere láṣẹ Èdùmàrè. Ọmọdásọ́lá Ẹfúnníyì lóníròyìn yín, ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà Nuhu Ribadu ó ṣèpàdé pẹ̀lú aṣòfin Amẹ́ríkà tó ní àwọn alákatakítí ẹ̀sìn ń ṣekú pa Kírísítẹ́nì ní Nàìjíríà. Kí làbọ̀ pàdé ọ̀hún ẹ gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti sọ olórí ẹgbẹ́ ajìjàgbara fún òmìnira ilẹ̀ Biafra ìyẹn Nnamdi Kanu sí ẹ̀wọ̀n gbére. Àwọn agbébọn tó jí olùjọ́sìn 37 ìjọ CAC gbé ní Kwara wọ́n béèrè fún 300 mílíọ̀nù náírà láti tú wọn sílẹ̀. K'Elédùà ó ṣàánú. Àwọn agbébọn tún ti ṣe ìkọlù tuntun ní Kwara báyìí o. Wọ́n ṣekú pa èèyàn 2, wọ́n tún jí èèyàn 4 gbé lọ. Ìjọba ìpínlẹ̀ Kwara gbé àwọn ilé ẹ̀kọ́ tì pa níjọba ìbílẹ̀ 5 torí ètò ààbò tó mẹ́hẹ. Ojú làlákọ̀ fi ń sọrí kójú má rí bí gbogbo ara lóògùn ẹ̀. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà tó sọ pé ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, Sẹ́nitọ̀ Riley Moore ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn aṣojú orílẹ̀-èdè Nàìjíríà tí olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ààbò Nuhu Ribadu tó kó wọn sòdí. Aṣòfin Moore fìdí rẹ̀ múlẹ̀ pé ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ribadu gẹ́gẹ́ bí aṣojú ààrẹ Bọ́lá Tinubu nílùú Washington DC lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ọ̀gbẹ́ni Moore sọ pé ìpàdé ọ̀hún pẹ̀lú Ribadu ló dá lórí ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì àti ọṣẹ́ táwọn agbésùmọ̀mí ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Moore ní òun ti sọ̀rọ̀ pẹ̀lú Ribadu lórí ọ̀nà láti fòpin sí ìṣekúpani àwọn aláìṣẹ̀ tó ń wáyé lóòrèkóòrè lórílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin náà sọ pé àwọn aṣojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ nípa àwọn nǹkan tó ń kọ ìjọba Nàìjíríà lóminú lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí àti bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe lè ṣèrànwọ́ láti dáàbò bo àwùjọ táwọn agbésùmọ̀mí yìí tí wọ́n ń ṣèkọlù sí lórílẹ̀-èdè Nàìjíríà. Moore ṣàlàyé pé Amẹ́ríkà ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Nàìjíríà. Ó ní òun sọ fún àwọn aṣojú ìjọba Nàìjíríà wípé Amẹ́ríkà kò ní gbà kí wọ́n máa ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tí Moore sọ yìí ló wà ní ìbámu pẹ̀lú nǹkan tí ààrẹ Donald Trump náà ti sọ tẹ́lẹ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun yóò máa tẹ̀síwájú láti máa wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ó ní òun yóò máa tẹ̀síwájú láti máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Òun yóò sì rí i pé Nàìjíríà ṣe ohun tó yẹ láti fòpin sí àwọn agbésùmọ̀mí tó ń ṣe ìkọlù sí àwọn èèyàn Nàìjíríà. Láti oṣù kẹsàn-án ọdún yìí ní ọ̀kanòjọ̀kan àwọn olóṣèlú ti ń sọ pé àwọn alákatakítí ẹ̀sìn Islam ṣèkọlù sáwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló jáde nínú iṣẹ́ ìwádìí Mike Arnold, oníròyìn CNN Van Jones, Senator Moore, Senator Ted Cruz àti àwọn olórí ẹ̀sìn míì. Senator Cruz tó ń ṣojú ìpínlẹ̀ Texas ti ṣagbátẹrù àbá kan lóṣù kẹsàn-án èyí tó pè ní àbá láti ṣe ẹ̀sìn tó bá wu èèyàn ní Nàìjíríà ti ọdún 2025. Àbá yìí ni ó fi ẹ̀sùn kan ìjọba Nàìjíríà pé wọ́n ń fààyè àwọn alákatakítí ẹ̀sìn Islam láti máa ṣèkọlù sáwọn Kìrìsìtẹ́nì sílẹ̀. Sẹ́nitọ̀ Moore náà ti sọ tẹ́lẹ̀ pé wọ́n ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì nítorí wọ́n ń ṣe ẹ̀sìn tó wù wọ́n. Moore wá kọ̀wé sí akọ̀wé ìjọba àwọn ìpínlẹ̀ l'Amẹ́ríkà ìyẹn Marco Rubio wípé kó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ní kíákíá.
Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti sọ olórí ẹgbẹ́ ajìjàgbara fún òmìnira ilẹ̀ Biafra Nnamdi Kanu sí ẹ̀wọ̀n gbére. Ìdájọ́ yìí ló ń wáyé lẹ́yìn ọdún mẹ́wàá tí wọ́n ti kọ́kọ́ fi sìnkún òfin mú Nnamdi Kanu. Nígbà tó ń gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ sọ pé Kanu kò kábàámọ̀ ohun tó ṣe ní gbogbo àsìkò tí ìgbẹ́jọ́ rẹ̀ ń lọ lọ́wọ́, bẹ́ẹ̀ ni kò túbá. Ó ní Kanu ṣe onírúurú ìgbóhùnsáfẹ́fẹ́ láwọn ọdún kan sẹ́yìn lásìkò tó ń pè fún òmìnira ilẹ̀ Biafra, àti pé àwọn ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀hún ló ṣokùnfà onírúurú ìfẹ̀míṣòfò tó wáyé nílà oòrùn Nàìjíríà níbi tí ọ̀pọ̀ agbófinró tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù. Adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ ti ilé-ẹjọ́ gíga àpapọ̀ ìlú Àbújá ti fìdí rẹ̀ múlẹ̀ pé olórí ẹgbẹ́ IPOB tó ń jìjàgbara fún orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu jẹ̀bi ẹ̀sùn ìgbésùnmọ̀mí oníkókó méje tí wọ́n fi kàn án. Ọdún 2009 ni ìràwọ̀ Kanu kọ́kọ́ tàn kálẹ̀ ní Nàìjíríà lẹ́yìn tó bẹ̀rẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ rédíò Biafra. Ó ní rédíò náà ló ti ń pè fún òmìnira ilẹ̀ Biafra láti ìlú London pé kí ẹ̀yà Ìgbò kí wọ́n yapa kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ ní Kanu ti hu oríṣiríṣi ìwà ipá èyí tó ti ṣàkóbá fáwọn èèyàn rẹ̀ tó ní òun jà fún. Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ bẹ̀rẹ̀ sí jókòó lórí ìgbẹ́jọ́ Kanu láti oṣù kẹta ọdún yìí lẹ́yìn tí Kanu fẹ̀sùn kan adájọ́ Binta Nyako tó ń ṣàkóso ìgbẹ́jọ́ náà tẹ́lẹ̀ pé ó ń fi igbá kan bọ̀kan nínú. Láti ìgbà náà ni adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ kò ti fi ìgbẹ́jọ́ náà falẹ̀ rárá títí di àná ọjọ́ ìdájọ́ Nnamdi Kanu. Nígbà tí ilé-ẹjọ́ béèrè lọ́wọ́ Kanu pé kí ló ní láti sọ, ni olórí ikọ̀ IPOB náà sọ pé kí ló dé tí wọ́n fi ju òun sátìmọ́lé láìṣẹ̀. Kanu sọ pé kí wọ́n fún òun ní bẹ́ẹ̀lì, tó sì tún lóun fẹ́ gbẹ́jọ́ náà lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn, àmọ́ adájọ́ fèsì wípé kò tọ̀nà láti gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ́wọ́ yìí. Nígbà tí adájọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ka ìdájọ́ rẹ̀, ní Kanu sọ fún adájọ́ pé kó fi hàn òun nínú òfin níbi tí òun bá ti ṣẹ̀. Bí adájọ́ ti fẹ́ sọ̀rọ̀, ní Kanu pariwo mọ́ pé kó fi òfin tó fẹ́ lò fún ìdájọ́ rẹ̀ hàn òun. Nígbà tí Kanu kò jẹ́ kí adájọ́ sọ̀rọ̀, ni adájọ́ pàṣẹ wípé kó jáde kúrò nínú ilé-ẹjọ́. Kanu kò dákẹ́ ariwo bó tilẹ̀ jẹ́ pé adájọ́ ti pàṣẹ pé kó jáde kúrò nílé ẹjọ́. Bákan náà ni kò tún jẹ́ káwọn ẹ̀ṣọ́ aláàbò fọwọ́ kàn án. Adájọ́ ní Kanu lẹ́tọ̀ọ́ láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lẹ́yìn ìdájọ́ ọ̀hún, àmọ́ tí Kanu sì ń sọ̀rọ̀ lọ. Ó ní adájọ́ kò mọ òfin àti pé òfúùtù fẹ̀tẹ̀ ní ìdájọ́ tí ilé-ẹjọ́ ọ̀hún fẹ́ gbé kalẹ̀. Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ó wà nínú òfin wípé bí afurasí kò bá hùwà bí ọmọlúàbí, adájọ́ lágbára láti lé jáde tí ìdájọ́. Adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ó wà nínú òfin wípé bí afurasí kò bá hùwà bí ọmọlúàbí, adájọ́ lágbára láti lé jáde tí yóò fi ka ìdájọ́ rẹ̀. Àwọn agbésùmọ̀mí tó ti jí èèyàn 4 gbé lọ tí wọ́n sì tún ṣekú pa 2 míì nílùú Bòkùngì tó wà ní ìjọba ìbílẹ̀ Ẹ̀dú ní ìpínlẹ̀ Kwara báyìí. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn wákàtí 24 tí àwọn agbésùmọ̀mí kọ́kọ́ kọlù ilé ìjọsìn CAC Òkè Ìṣẹ́gun tó wà nílùú Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ náà. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé ìrọ̀lẹ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lásìkò tí àwọn èèyàn náà ń ṣiṣẹ́ nínú oko ìrẹsì wọn. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, àsìkò tí àwọn àgbẹ̀ náà ń kórè ìrẹsì nínú oko làwọn agbébọn yìí ṣàdédé yí wọn ká. Ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí kò fi orúkọ ara rẹ̀ léde, ó ní lóòótọ́ ní àwọn agbébọn kọlù Bòkùngì tó wà lábẹ́ Láfíàgì, èèyàn 4 ni wọ́n sì jí gbé lọ. Akọ̀ròyìn kan tó wà ní Kwara tún fìdí ìròyìn náà múlẹ̀. Ó fi kún pé èèyàn 2 ni wọ́n ṣekú pa yàtọ̀ sí àwọn 4 tí wọ́n jí gbé lọ.
àwọn olùgbé ìlú náà sọ pé àwọn agbésùmọ̀mí ọ̀hún ṣọṣẹ́ fún ọ̀pọ̀ ìṣẹ́jú láìsí ìdíwọ́ kankan kí wọ́n tó darí àwọn àgbẹ̀ náà sínú igbó tí wọ́n sì gbé wọn lọ. Wọ́n ní ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ọ̀hún ló ti nà pápá bora látàrí ètò ààbò tó mẹ́hẹ níbẹ̀ tí ìjínigbé tó sì di ohun tó ń wáyé lemọ́lemọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, púpọ̀ nínú àwọn àgbẹ̀ tó wà níbẹ̀ ni kò lè lọ sínú oko wọn mọ́ láti lọ kórè nítorí ìbẹ̀rù àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara àti ìjọba ìpínlẹ̀ náà kò tíì sọ ohunkóhun lórí ọ̀rọ̀ yìí lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. Àwọn jàǹdùkú agbébọn tó ya bo ilé ìjọsìn CAC ní ìlú Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara ti béèrè fún 300 mílíọ̀nù náírà láti tú àwọn èèyàn 17 tí wọ́n jí gbé sílẹ̀. Ohun tí a gbọ́ ni pé àwọn ajínigbé ọ̀hún ti pín àwọn èèyàn tí wọ́n jí gbé ọ̀hún sí ìsọ̀rí 3. Kábíyèsí ìlú Eruku Ọba Bùsárì Ọláríwájú ó ṣàlàyé pé àwọn ajínigbé náà ti kàn sí ẹbí àwọn tí wọ́n jí gbé láti wá sanwó ìtúsílẹ̀ fún wọn. Ọba Ọláríwájú ṣàlàyé síwájú sí pé wọ́n ní kí ìsọ̀rí kọ̀ọ̀kan san ọgọ́rùn-ún kan mílíọ̀nù náírà tí àpapọ̀ owó náà sì jẹ́ 300 mílíọ̀nù náírà. Ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú náà, Ọ̀gbẹ́ni Ṣògo, ó fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ọ̀hún ni àwọn ajínigbé náà fi bá àwọn mọ̀lẹ́bí wọn sọ̀rọ̀. Ó ṣàlàyé pé àwọn ajínigbé náà ní káwọn tí wọ́n jí gbé pé mọ̀lẹ́bí wọn láti béèrè fún owó ìtúsílẹ̀ wọn. Ṣògo fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀kan lára àwọn olóyè ìlú ọ̀hún, Olúṣẹ́gun Olúkọ̀tún, tó ní mọ̀lẹ́bí 4 nínú àwọn tí wọ́n jí gbé sọ pé àwọn ajínigbé ọ̀hún ti pe òun. Bákan náà, ìlú Eruku ti ṣàgbéjáde orúkọ àwọn 17 tí wọ́n jí gbé ọ̀hún. Nínú ọ̀rọ̀ tiẹ̀, alága ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, Ọ̀gbẹ́ni Gabriel Awẹ́lẹ́wà náà jẹ́rìí pé àwọn ajínigbé ti pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé. Ó ní àwọn ò sì mọ ìdí tí wọ́n fi pín wọn sí ìsọ̀rí 3 nítorí àwọn tí wọ́n jí gbé ló sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé wọ́n ti pín àwọn sí ìsọ̀rí 3. Lásìkò tó ń sọ̀rọ̀, ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú náà, Lékan, ó ní àwọn ò mọ ọ̀nà tí àwọn fẹ́ gbé ọ̀rọ̀ yìí gbà báyìí. Lékan ní owó tí wọ́n ń béèrè fún ti pọ̀ jù. Ó ní àwọn obìnrin ìlú ọ̀gán pàápàá wọ́n ti sá kúrò ní ìlú tán wípé àwọn ọkùnrin nìkan ló kù nínú ìlú náà. Ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó wà ní ìjọba ìbílẹ̀ 5 ti pa lẹ́kùn gúúsù ìpínlẹ̀ náà torí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí báyìí níbẹ̀. Àwọn ìjọba ìbílẹ̀ tọ́rọ̀ náà kàn ní ìjọba ìbílẹ̀ Èkìtì, Ìsìn, Òkè-Ẹ̀rọ̀, Ìfẹ́lódùn àti Ìrẹ́pọ̀dùn tí gbogbo wọn wà lẹ́kùn gúúsù ìpínlẹ̀ Kwara. Alága ẹgbẹ́ àwọn olùkọ́ ìpínlẹ̀ Kwara, Comrade Yusuf Agboola, ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta pé ìjọba ti àwọn ilé ẹ̀kọ́ náà pa látàrí ìpèníjà ètò ààbò tó ń lọ lọ́wọ́ níbẹ̀. Ó ṣàlàyé pé kí àwọn olùkọ́ kíyèsí àtẹ̀jáde yìí àti pé bí nǹkan bá ṣe rí àwọn yóò padà fi tó wọn létí. Nínú ọ̀rọ̀ rẹ̀, alákòóso àwọn olùkọ́ níjọba ìbílẹ̀ Ìsìn, Olóyè Lérè Balógun, òun náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Kọmíṣánná fẹ́tò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara, Dr. Lawal Ọlọ́rungbẹ́bẹ̀ náà sọ pé ìjọba ìpínlẹ̀ náà gbé ìgbésẹ̀ yìí láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ ni. Ó fi kún pé ìjọba fẹ́ kí ààbò tó péye wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé lọ́gbà ilé ẹ̀kọ́. Gbogbo ilé ẹ̀kọ́ ìjọba àti aládàáni lọ̀rọ̀ náà kàn báyìí láwọn ìjọba ìbílẹ̀ 5 ọ̀hún.
ní ìrọ̀lẹ́ àná ní ìbẹ̀rùbojo gbalẹ̀ pé àwọn ajínigbé fẹ́ kọlu ilé ẹ̀kọ́ Anglican Girls College ìlú dùn òrò ṣùgbọ́n tí ìjọba tètè kó àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣọwọ́ sí ilé ẹ̀kọ́ náà títí àwọn ilé ẹ̀kọ́ yìí pa ló wáyé lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún táwọn agbébọn kọlu ilé ìjọsìn CAC nílùú Èrùkù níjọba ìbílẹ̀ Èkìtì níbi tí wọ́n ti pa àwọn olùjọ́sìn tí wọ́n sì jí àwọn ọmọ ìjọ náà 37 gbé lọ. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq náà ṣàbẹ̀wò sí ìlú Èrùkù lọ́jọ́rú láti bá wọn kẹ́dùn tó sì bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. tó kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge ní láti máa gé pété lórí ìròyìn Awíkonko tẹlifíṣàn fún tòní. ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ ń tẹ́tí sí wa, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Ìdùmarè. Ọmọdásọ́lá ìfúnní ìlú níròyìn ó dìgbà kan náà, ire o.